Once again, KOIKIMEDIA bring you up closer to your doorstep. Film tara play land and I play land right. So I'm under Bomawa. A share program. Gbogbo nǹkan ló ní àsìkò tásìkò bá ti tó Ọlọ́run gan fún ara rẹ̀ òun náà ní wọ́n wá sọ̀pọ́tì gbogbo ohun tá a bá ń ṣe. Yorùbá ti wà nínú oko ẹrú kìí sọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún tí Yorùbá ti ń jẹ́yà. Ìran wo ni Yorùbá? Yorùbá jẹ́ ìran kan tí Ọlọ́run dá lọ́lá tó sì ní àwọn tí wọ́n ní ìmọ̀ púpọ̀ tó ní làákàyè. Ṣùgbọ́n nígbà tí àwọn òyìnbó ti dé tó ti kó wa lẹ́rú tó ti fi ẹ̀jẹ̀ àwọn baba ńlá baba wa, oko ẹrú àkọ́kọ́ nìyẹn. Oko ẹrú kejì ta tún wá wà, oko ẹrú àwọn amúnisìn. Débi pé ní ọmọ Yorùbá wa àti jẹ àti wọn ó wá di wàhálà. Bọ̀ṣẹ́ ń gbọ́ voice ẹ̀ Èdè wa gan ní sísọ ó ti ń parẹ́ lọ. Àwọn òyìnbó wa kó wa sí abẹ́ àkàtà àwọn amúnisìn míì tá à ń pè ní adaran. Àwọn náà ni wọ́n wá ń ṣe ètò nípa ìgbésí ayé Yorùbá. Àwọn adaran mélòó ni wọ́n wò tó nǹkan? Ṣùgbọ́n torí ń tá jẹ tá a mu ni ò jẹ́ kí àwọn kan gbọ́n tó wá kó àwọn ìran Yorùbá tó wá kó wọn sí abẹ́ àwọn adaran. Nídìí eléyìí bàbá fi ń wò pé eléyìí sọ̀rọ̀ ọjà àbá ìran kankan jà, àbá Hausa jà, àbá Fúlàní jà, àbá Ìgbò jà, bẹ́ẹ̀nìbọ̀dì jà, tí wọ́n ní pé ní àwa fẹ́ tù ìgbésí ayé ìran tiwa sí. A fẹ́ sí ojú àwọn èèyàn wa kán mọ̀ pé ní inú òkùnkùn àwọn wà, nínú ìṣẹ́, nínú ìyà ni ọmọ Yorùbá wà. Ìdí nìyí tá a fi sọ pé ní ọ̀rọ̀ Yoruba Nation tá à ń sọ yìí kìí sọ̀rọ̀ nípa pé a fẹ́ fífa wàhálà rárá, kìí sọ̀rọ̀ wàhálà rárá, a fífa wàhálà. A fẹ́ dá dúró ni, a sì fẹ́ ṣe ní tùbí-nùbí láì bá nìkankan jà. Kí ni ọ̀nà àbáyọ fún ọmọ Yorùbá? Gbogbo ẹ̀ la fẹ́ yẹn nàná rẹ̀ lónìí. Níbo la ti ń bọ̀? Níbo la dé dúró? Níbo la ń lọ? Gbogbo ẹ̀ la mọ yẹn nàná rẹ̀ lọ́kọ̀ọ̀kan. Lẹ́ẹ̀kan náà, orúkọ mi òpé méjì ògójì ni ọmọ Yábí yìí lèmi ń jẹ́ ọmọ Ọ̀yọ́ Àtìbà ni wá. Àfidá wà lálẹ́ afẹ́ tún ìgbésí ayé ìran tiwa sí ni. Ó kù sọ́wọ́ ẹ̀yà yòókù. Táwọn bá fẹ́ máa bá bẹ́ẹ̀ lọ kó máa bá a lọ títí wá wọ́n tó gẹ́ Iléyá. Ẹ ṣeun. Ṣé mo dúpẹ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ tí bàbá wa Ọlábíyì sọ yìí, ẹ jẹ́ ká mọ̀ nílé, ẹ jẹ́ ká mọ̀ lóde, ẹ jẹ́ ká mọ̀ nílé gbogbo wípé àwa ìjìyà ní ilé tó lọ. Ní orúkọ gbogbo àwọn èèyàn wa pátákó gbogbo káàkiri gbogbo àgbáńlá ayé ní Yorùbá Nation, àpò ọwọ́ ra papọ̀ ẹgbẹ́ pọ̀ lóríṣiríṣi. Àwọn nǹkan lójú báyìí lọ́wọ́ ṣùgbọ́n kàlíkà fi bí èèyàn yìí bẹ̀ ni. Ẹ jẹ́ ká kọjá lọ sí ìpele tó tàn báyìí. Bàbá wa ní ìpele tí ẹ̀yin ò lójú ìwòran yìí fọwọ́ọ̀dì lè ó yá. Ẹ jẹ́ kí àyè abẹ́rẹ́ lọ́gbọ́n ẹja tó lórí kábẹ̀sì wẹ̀wẹ̀ ìlú ọ̀. Ẹyẹ èèyàn ẹ fi nǹkan túra ọtí ẹlẹ́dìdìrì kí ẹ máa fi gbádùn táwọn wí. Tọ́ iṣẹ́ náà ti bẹ̀rẹ̀ báyìí. Àwọn èèyàn wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa fẹ́ kẹ́ tẹ́tí dáadáa sí ọ̀rọ̀ tó fẹ́ jáde lónìí. Ó máa ṣe wá láǹfààní, ó sì máa ṣí ojú wa kedere sí n tó ṣókùnkùn sí ọ̀pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bá a sọ síwájú, Yorùbá fẹ́ dá dúró, a fẹ́ ní òmìnira tiwa, a fẹ́ ṣèjọba tiwantiwa, a fẹ́ ṣerú ẹ̀yà kankan mọ́, a bá àwọn kankan jà. Eléyìí sọ̀rọ̀ ọjà, eléyìí sọ̀rọ̀ ìtàjẹ̀ sílẹ̀, eléyìí sọ̀rọ̀ pé wọ́n fẹ́ fa wàhálà rárá, àfa wàhálà pẹ̀lú ìran kankan. Tí wọ́n ní pé ó tó gẹ́ ká tún ìgbésí ayé èèyàn wá sí. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ìran kan sọ pé òun fẹ́ dá dúró? Mo sọ lẹ́ẹ̀kan, mo níbo la ti ń bọ̀, níbo la dé dúró, níbo la ń lọ.
Yorùbá dá wà lọ́tọ̀ ìtorí pé Ọlọ́run ọba tó dá gbogbo wa kò dá wa papọ̀ ó fi ìran kọ̀ọ̀kan sí ààyè títí ẹ̀ ẹ̀sìn méjèèjì àti ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì yìí kò tẹ má ẹ̀sìn àbáláyé kò sẹ́yìn tó takò pé ní kámọ́dádúró pé a fẹ́ ṣèjọba ara wa ń tiwa pé kí Yorùbá máa ṣèjọba rẹ̀ torí pé kí ni a fẹ́ padà sí bọ́lọ̀ sí dá wa ní ìpìlẹ̀ṣẹ̀ wa tẹ́lẹ̀ Yorùbá dá wà ní ìran Yorùbá ọ̀tọ̀ ìran Ìgbò ọ̀tọ̀ ìran Haúsá ọ̀tọ̀ ìran Fúlàní ọ̀tọ̀ ìran Tápà ọ̀tọ̀ ìran Urhobo ọ̀tọ̀ bọ́lọ̀ ṣe dá ìran lóríṣiríṣi nìyẹn ṣùgbọ́n gbà tí àwọn òyìnbó amúnisìn tó ti kó àwọn èèyàn wa lẹ́rú tàbá wo onísìn ó máa jẹ́ nǹkan ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ láti gbọ́ wípé ní àwọn Yorùbá tó wà ní Brazil wọ́n ju Yorùbá tó wà nílẹ̀ Yorùbá lọ over 80 million Yorùbá ló wà ní Brazil wọ́n pọ̀ ju àwọn tó wà ní ọṣẹ́ tí àwọn adaran ṣe fún wa nìyẹn tó kó àwọn èèyàn wa lẹ́rú níbi eléyìí ẹ wá mú ìran Yorùbá ẹ lọ pàápọ̀ mọ́ ìran tí èsì ìran títí wọn wọ́n di pé ní àwa gbọ́ra wáyé àwa wà lójú kan láti ìgbà tí àwọn òyìnbó tí ń kó wa lẹ́rú yìí náà lọ ní òsì lọ síwájú lọ títí mọ́. Ǹjẹ́ ó wà nínú òfin pé ká dá dúró àbí òsì nínú òfin bẹ́ẹ̀ ni ó wà nínú òfin àgbáyé ẹni tó bá wo kíní afọ́ráyìn tá a pè ní fọ́wọ́dù sí afọ́ráyìn ń ṣe àlàyé pé ní nǹkan abẹ́sẹ̀ yìí tó tẹ̀lé òfin yìí self-determination pé kí Yorùbá fẹ́ jà fún òmìnira ara wọn báwọn fẹ́ dájú ohun tó tẹ̀lé òfin yìí ní 1945 ní ìgbìmọ̀ àgbáyé tá ń pè ní United Nations àwọn ni wọ́n sọ pé ní ó lẹ́tọ̀ọ́ fún àwọn ẹ̀yà tó pé ní èdè kan náà ni wọ́n ń sọ culture àṣà kan náà ni èdè kan náà ni ẹ̀yà kan náà ni wọ́n ní ẹ̀tọ́ láti lè dá dúró àwọn òfin yìí náà lè ń wò yìí àwọn tó bá gbọ́ èdè Gẹ̀ẹ́sì wọn ò lè rí dáadáa ìpè níta fẹ́ dáwọ́ lé yìí o tá ń rìkọ́dù yìí o kì í ṣe láti lè dá wàhálà lé o rárá o ẹ jẹ́ ká bọ́ síbi afọ́nrán kejì. Rí wọ́n sọ pé ní United Nations Declaration on Rights of Indigenous People 2007 ìmọ̀ ní 2007 gan ẹ bá lọ wo Article 1 òfin yẹn wọ́n ṣàlàyé pé ní ẹni tó bá fẹ́ dá dúró ní ẹ̀tọ́ láti lè dá dúró nípa ètò ìjọba ní o nípa ètò ìgbésí ayé ní o nípa ètò ẹ̀yà wa ní o a ní ẹ̀tọ́ láti lè ṣèjọba ara wa ká gbogbo fúnra wa torí pé bọ́ọ̀lù ṣe dá wa nìyẹn Ọlọ́run ò kó apapọ̀ mọ́ra mi. Bàbá wa yá bí ṣé nǹkan sọ fún gbogbo ọmọ kóòtù òjìrè torí gbogbo tí gbogbo lójú ìrọ̀rùn ni ṣé àwọn ènìyàn lè lọ ṣe ọ̀pọ̀tọ̀pọ̀ ẹ̀ tí wọ́n bá bẹ́ẹ̀. bí wọ́n ṣe bá nìyẹn Article 3 tó bá lọ wo United Nations Declaration the Right of Indigenous People 2007 ó wà ń bẹ̀ kedere kò rújú bó ṣe wà bẹ́ẹ̀ nìyẹn. Article 3 Article 4 ibùn wọn tó ń sọ pé ní àní kẹ̀ẹ́dá bí wọ́n ní pé ẹ ti ní kọ́ńtù títí yín lọ kẹ̀ẹ́dá bí wọ́n lọ́tọ̀ kẹ̀ẹ́ ṣèjọba yín lọ́tọ̀ tọ́ba tí wọ́n á gbé sínú làákàyè sí ayé wà papọ̀ tẹ́lẹ̀ ni àjọ sí papọ̀ ẹ̀wọ̀n níṣì ẹ̀wọ̀n àwọn oríṣi èdè wo là ń sọ aláǹsọ èdè Yorùbá ojú fọ́nrán yìí níṣì kí lápọ̀ kalẹ̀ èdè Gẹ̀ẹ́sì kí ló fà á torí pé kí ni wọ́n ti gba èdè wa mọ́ wa lọ́wọ́ gbogbo ọmọ bá fẹ́ ṣe nísìn àbí kẹ́ ẹ máa fi èdè Gẹ̀ẹ́sì ṣe. Bàbá lọ sí ìlú Japan abẹ́ lọ sí ìlú Saudi abẹ́ lọ sí Kuwait ẹ máa rí pé èdè wọn ni wọ́n ń sọ wọ́n fi ṣe gbogbo tó ń ṣe. Pẹ̀lú ọ̀dọ̀ títí wa ẹ bá lọ ilé ìwé èdè lédè mẹ́sàn-án tẹ bá lọ sí yunifásitì èdè lédè lẹ́ máa sọ bẹ́ẹ̀ lọ polytechnic èdè lédè lẹ́ máa sọ ibi tí wọ́n bá wa dé nìyẹn wọ́n ti gba èdè lọ́wọ́ wa wọ́n ti gba èdè wa jẹ́ ó di pé ní èdè wa wá di èdè pé ní àfẹ́ káwọn ọmọ wọn sọ mọ́. sọ àwọn òfin yìí Article 3 4 bẹ́ẹ̀ bọ́ sí afárá kẹ̀ẹ̀ka àwọn náà ní síláàdì
ìka àrùn ẹ máa rí pé átíkù yẹn náà ó àwọn òfin yẹn ló wà bẹ̀ torí àsìkò ní gbogbo ẹ̀ ló wà bẹ̀ fẹ́ tó bá fẹ́ lọ wò kó lọ yẹ ó kó lọ wò ó ipe a ní ráìtì láti lè participate lọ́mọ Yorùbá ká túùsì ètò ìjọba tó bá wù wá tá a bá fẹ́ ṣe bàbá ti fẹ́ ṣe ìgbésí ayé wa àwa la ní ráìtì láti ṣe torí pé kí ni ẹ̀yà wa ọ̀tọ̀ ni àṣà wa ọ̀tọ̀ ni èdè wa ọ̀tọ̀ ni kò papọ̀ mẹ́tẹ́ níbọ̀dì. Orílẹ̀-èdè ní ilẹ̀ Yorùbá náà orílẹ̀-èdè ní kí náà ń pẹ̀lú orílẹ̀-èdè orílẹ̀-èdè níbi tó ti ń sọ èdè kan náà ni wọ́n ń sọ ẹ̀yà kan náà ni wá èdè kan náà là ń sọ orílẹ̀ kan náà la wà kí ló wá dé tó gbé lónìí. gbọ́ nílé bàbá wa ọlọ́mọ Yorùbá gbọ́ nílé tí wọ́n gbọ́ nílé wọ́n fi hàn wípé àwọn Germany tí wọ́n sọ Germany tí wọ́n sì gbé Germany àwọn France tí wọ́n sì gbé Faransé àwọn British tí wọ́n sọ èdè English àwọn Chinese tí wọ́n sì gbé China ó wá fi hàn wípé nǹkan ìsọ ìbáyìí pé Yorùbá yìí alédè aláṣà ó yẹ kó jẹ́ bí àwọn ará ìpínpín ṣe ṣe tiwọn kì í ṣe pé káwọn ṣègbè lónìí àkíńtà. bẹ́ẹ̀ ni torí ìtẹ̀síwájú fún wa ní ẹ̀pẹ̀ tíwájú ẹ bọ́ sí ẹ bá wo fọ́nrán tó tún tẹ̀lé àtìkù 20 ìmọ̀ nílùú aláwọ̀ dúdú gan òfin wà tó tún fara gbáǹtà sọ ipe ní a ní ráìtì gan lásán ìmọ̀ ìjẹ́ ọmọ ẹ̀dá ènìyàn pé ká máa bẹ níbi bẹ gangan a ní ẹ̀tọ́ láì fi pọ́n tó bá yẹn kò ní ìdíbà ń bẹ́ẹ̀ kankan jiyàn pé ká dá dúró ẹni ẹ̀yà títí wa Yorùbá ni wà afọ́kàkiri ẹ̀ máa rí wa ní Benin ẹ̀ máa rí wa ní Togo ẹ̀ máa rí wa ní Ivory Coast ẹ̀ máa rí wa ní Ghana ìmọ̀ ẹ̀ máa rí Yorùbá ní Brazil ní Cuba ní United Kingdom ní United States ní Equatorial Guinea all over the world orí kíbi ilẹ̀ Yorùbá wà ṣùgbọ́n káwá ṣàlàyé nǹkan kan o àwọn Yorùbá tó wà ní Cuba àwọn Yorùbá tó wà ní Brazil ó yàtọ̀ sí Yorùbá tó gbéra láti ìlú location 9 tán pẹ̀lú Nàìjíríà tó gbéra láti ilẹ̀ Yorùbá tó lọ sí England àbó lọ sí Germany àbó lọ sí France gbogbo òbí tó bá wù kó lọ ìyẹn lọ nítorí pé wọ́n wáṣẹ́ lọ ní torí bí mo ṣe rí ó yàtọ̀ sí èyí táwọn Brazil yẹn táwọn Brazil àwọn tó wọ́n kó lẹ́rú ni lọ́mọ Yorùbá tó wọ́n kó lẹ́rú tó wà ní Brazil lọ́mọ Yorùbá tó wọ́n kó lẹ́rú tó wà ní Cuba tẹ́pọ̀ àwọn èèyàn ìwọ́n ti wà ń bẹ̀ nísìn kìí sọ̀rọ̀ ọgọ́rùn ọdún kìí sọ̀rọ̀ ọgọ́rùn ọdún méjì tó ti fún àwọn bàbá bàbá wọn tẹ́pọ̀ àwọn Yorùbá náà ni wọ́n tó ti àwọn yẹn ti lọ ẹ wo orú àwọn aburú táwọn òyìnbó yìí sí fún wa torí ẹ̀ la fi ń wò wípé ní àní tíwájú ò bá ṣe é lọ sẹ́yìn ò ní ṣe é padà sí ni ẹ bá bọ́ sí fọ́nrán kejì ní stétọ̀ lẹ́mísìn Yorùbá gan àti lé ní 60 million 60 million ọ̀rẹ́ ẹ dákun àwọn ìlú tó dá dúró dúró àwọn Kuwait yẹn mélòó ni wọ́n sanwó tó 10 million ní gbogbo Kuwait gbogbo Saudi Arabia ọdún 39 million lọ kí ló wáá dé tàbí lè dá dúró Saudi 39 million lápẹ ọ wọ́n sì jẹ́ 39 million yẹn gan àwọn tó jẹ́ àjèjì ń bẹ̀ tó ń lọ sínú yẹn wọ́n tó 10 million tó jẹ́ àjèjì tó ń sọmọ nínú Saudi ò tó ń lẹ Yorùbá Ọlọ́run sì bless wa Ọlọ́run kí wa gbogbo nǹkan la ní ṣùgbọ́n àwa wà lábẹ́ àwọn adara àwọn kan ní wọ́n ń ṣe àkóso wa ìgbésí ayé wa àkílódé kò yẹ kó máa lọ báyìí so níbi eléyìí làwọn tó wọ pé tọ̀ ń tá a lè ṣe òun náà ní ká bẹ̀rẹ̀ campaign láti lè ṣe kíni láti fi gbara wa kúrò lóko ẹrú kájára wa gbà lọ́wọ́ àwọn amúnusì ṣùgbọ́n bá wá tẹ̀lé fi ìwé tí ìwé bá wọ̀ sí ìpolongo bẹ́ẹ̀ ni káwá tó ló fi bá bọ́ sí slide tó tún tẹ̀lé ẹ̀rí pé ní gbogbo àgbáńlá ayé pátá a ti rí àwọn oríṣiríṣi àwọn kọ́ńtírì kọ̀ọ̀kan táwọn náà ti lọ dá dúró àwọn ẹ̀yà lóríṣiríṣi àwọn ò fẹ́ kẹ́tì wọ́n dé sí omi wàhálà àbómíjà gírígà gan onítìjà òun la fi ní ẹjẹ́ káwọn gba ọ̀nà tó tẹ̀lé òfin òní mo ta fẹ́ ṣe yìí nísìn torí ẹ̀ ní gbogbo àwọn òfin yìí la fi yànnà náà rẹ̀ fún àwọn tó bá lọ ka èdè Gẹ̀ẹ́sì kọ́ máa kọ́ ní gbogbo àwọn òfin tá a kọ́ kalẹ̀ yìí wípé tọ̀
campaign táwa ń ṣe yìí o àwọn ò ṣe campaign fún ogun kì í ṣe campaign fún wàhálà rárá o eléyìí ní ọ̀nà tó tọ́ ọ̀nà tí ò ní mú ìtàjẹ̀ sílẹ̀ tí ò ní mú wàhálà wá káyọ̀ nínú rẹ̀ ká mú àwọn fáàtì ká mú jáde pé ní bọ́ọ̀rọ̀ ṣe rí ní bọ́ọ̀rọ̀ ṣe rí ẹni tó bá rú lójú kọ̀nà wò ó níbi eléyìí tá a bá tún síwájú self determination tá à ń sọ yìí pé ní ó ní a ní ẹ̀tọ́ láti lè dọ́dúró ẹ̀tọ́ wa ni ó wà nínú òfin ẹni tó bá ń ṣe jàgídíjàgan òun ló ń ṣe jàgídíjàgan ẹni tó bá ti ṣe jàgídíjàgan kò sí lára wa tiwa ni pé táwa ń sọ ni pé ní àwa fẹ́ tún ìgbésí ayé ìran tiwa sí so that àwọn ọmọ wa àtàwọn incoming generation gbogbo olúyà táwa jẹ àwọn òní jẹ káwọn ọmọ wa kọ́ kàwé lédè Yorùbá geography ni lédè Yorùbá chemistry ni lédè Yorùbá biology ni lédè Yorùbá ṣé àwọn òyìnbó èdè wọn kọ́ wọ́n fi kọ́ kiri wọn ni àwọn faransé tó ń pè ní France ṣébédè wọ́n fi ka tó ń pè ní French ni wọ́n àwọn Germany èdè wọn kọ́ wọ́n fi kàwé ni kí ló dé bọ́ọ̀lù ṣe dáyé nìyẹn àwọn òyìnbó ló da gbogbo ẹ̀rú pátá ṣùgbọ́n wọn á kó wa sí ọwọ́ àwọn amúnisìn kejì tá à ń pè ní adarán ó wá jẹ́ nǹkan àtìjú pẹ̀lú bá a ṣe ní àwọn tó lẹ́kọ̀ọ́ tó ń mọ̀wé àwọn ọ̀mọ̀wé tó àwọn pòfẹ́sọ̀ tó àwa wà ní abẹ́ àkóso àwọn adarán láwọn tó nǹkan mélòó ni wọ́n níbi eré ìdàgbé ìsopótọ̀ ó ti tó gbé ẹgbẹ́ báyìí o. ẹ bá bọ́ sí afọ́nrán tó tẹ̀lé Tani Yorùbá àwọn àwọn oní Yorùbá àwa náà lọ́mọ kóòtù ojíire Yorùbá tàtà àṣà wa àṣà tó dáa ni Yorùbá bá ń sọ pé ní ọmọlúwàbí Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀ làákàyè kéèyàn ro nǹkan kó tó ṣe Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀ àṣà wa ó yàtọ̀ gédégbé ìwà wa ó yàtọ̀ gédégbé ìmúra wa ó yàtọ̀ gédégbé sí ti gbogbo àwọn yòókù oúnjẹ jíjẹ wa ń tà ń jẹ gan ó yàtọ̀ síra wọn. ìbáṣepọ̀ ọ̀gá ó yàtọ̀ gédégbé àìsè ìrànkan náà. àwọn kan tí ẹ̀ ń sọ ẹ má bínú àwọn kan tí ẹ̀ sọ pé gbogbo ibi tí wọ́n lọ lágbàáyé àṣà Yorùbá yìí ipe oko tí ó ló ti ń kà ó lágbára ẹ tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni ǹjẹ́ ti mọ̀ pé ní Yorùbá ní làákàyè púpọ̀ Yorùbá ní làákàyè Yorùbá gbọ́n bó ṣe gbọ́n wájú náà ló gbọ́n sẹ́yìn Yorùbá sì jẹ́ ìran kan tó yẹ pé ní àwọn ohun kan ká tó ṣe é ni Yorùbá ronú kó tó ṣe nǹkan ẹ wọ ọ̀nà táwọn gbà nísìn lórí ọ̀rọ̀ Yorùbá Nation pé a fẹ́ dá dúró aláàfẹ́ jàgídíjàgan àfẹ́ ṣe irú etí táwọn ọmọ Ìgbò ọ̀nà táwọn ń gbà wò sí rẹ̀ títí wa ni pé ní àníṣe ní jàgídíjàgan á wá yànnàná rẹ̀ á wá sọ kí ni tá a rí ká fi ń sọ pé ní a fẹ́ dá dúró a máa débẹ̀ ṣùgbọ́n Ọlọ́run dá Yorùbá ní ẹ̀yà tó dáa tó yẹ pé tí a bá ní tí Yorùbá bá ń jà pẹ̀lú ẹ̀yà míì tí Yorùbá wá dé tó bá wọn tó ti ń jà kí ló kọ́kọ́ ṣe yóò ní kí ni tó ṣẹlẹ̀ yóò fẹ́ ṣèwádìí tó bá rí i pé ọmọ ìyá rẹ̀ ló jẹ̀bi yóò sọ pé wọ́n ló jẹ̀bi àmọ́ àwọn ẹ̀yà míì kò sọ wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ òun bá ràn mí jà wàhálà dé ọmọ abẹ́wò ló máa bẹ̀rẹ̀ sí jà nìyẹn Ọlọ́run ò dá Yorùbá bẹ̀rù Yorùbá ní làákà Yorùbá ní ronú Yorùbá sì jẹ́ nìkan tó pé ní ó ní bẹ̀rù Ọlọ́run Yorùbá ní bẹ̀rù Ọlọ́run torí Yorùbá ò fẹ́ wàhálà rárá tó ẹ jẹ́ ká bọ́ sí next tó tẹ̀lé kí nìdí tá a fi ń pèpè fún òmìnira ilẹ̀ Yorùbá kí ni tá a rí àwọn àǹfààní wo la lè rí kábàdàgbò ọ̀nà wo la lè gbà káfí dádúró tí ò ní sí ìtàgé sílẹ̀ tí ò ní sí wàhálà káfí kú òdòkó ẹrú gbogbo ẹ̀ la máa yànnàná lónìí ẹ bọ́ sí Royal Niger ìlú náà ń pè ní Nàìjíríà tá à ń pè ní Nàìjíríà tá à ń pè ní Nàìjíríà yìí wọ́n wà ràlú yẹn ni àwọn Royal Niger Company tẹ́ pé ní wọ́n wá
àwọn òyìnbó amúnisìn tí wọ́n fún wa lórúkọ àwọn fúnbù fún wa ṣe bísínẹ́sì ni nígbà tó fẹ́ hand over wa fún àwọn British èrò ni iye tó ń rà náà láti rí £865,000 ní 1899 iye tí wọ́n ta ìlú tó ń pè ní Nàìjíríà nìyẹn lọ́wọ́ àwọn Royal Media Company £865,000 ní 1899 ẹ̀rọ àǹtàṣọ náà nìyẹn pé ní ọlọ́ọ̀ba ó ti parí ètò lórí ọmọ ẹ̀dá ṣùgbọ́n àwọn kan ló ń dà á rú nígbà táwọn òyìnbó dé bá kọ́ sí àfọwọ́ra tó tẹ̀lé àwọn òyìnbó dé wọ́n mú ilẹ̀ àríwá táǹpẹ̀ ní northern Nigeria wọ́n ń ṣèjọba níbẹ̀ lọ́tọ̀ àwọn òyìnbó kan àwọn náà tó ń ṣe ìjọba British náà gbogbo wọn wọ́n tó ń ṣe ìjọba ti southern part of Nigeria ìyẹn ibi tí àwọn ẹ̀yà tiwa wà ẹ̀yà Yorùbá àti ẹ̀yà Igbo àti àwọn ẹ̀yà yòókù náà tó ń pè ní south. ẹni tó wá jẹ́ adarí fún tọ̀dọ̀ àwọn adaran tó ń pè ní northern Nigeria òun náà là ń pè ní lọ́gbọ́gà èyí tó wá jẹ́ ti tọ̀dọ̀ tiwa nílẹ̀ Yorùbá tó ń pè ní Rafmor kálukú ń ṣèjọba títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní kọ́ńtì kọ̀ọ̀kan jẹ́ kọ́ńtì méjì nígbà wọ́n pè ní protectorate but kọ́ńtì méjì tó ń gọ́fà lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ṣèjọba fún nǹkan bí ọdún 14 wọ́n ní ṣèjọba yẹn lọ́tọ̀ọ̀tọ̀ jẹ́pẹ́ ní kálukú náà ló sì ní àwọn òṣìṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ̀n òfin tí wọ́n ń lò ní àríwá ó yàtọ̀ sófin tó ń lò nílẹ̀ Yorùbá tọ́lá tó wá sọ ètò ẹ̀kọ́ tí wọ́n gbọ́dọ̀ ṣètò ẹ̀kọ́ tiwa ó yàtọ̀ sí ètò ẹ̀kọ́ titi wọn torí pé ní system of government tó ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni tí ń gbọ́wọ́ ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ ni tí ń gbọ́wọ́ ilẹ̀ títà àwọn àríwá tọ̀ lọ́ba lọ sí slide tó tẹ̀lé nígbà tó wá bí on the 1st of January 1914 ní Lord Logart wọ́n ti ń bá a sọ̀rọ̀ pé tọ̀ àwọn òyìnbó tí wọ́n rán wá ti sọ fún pé ní aráwé yìí ọ̀dọ̀ rẹ o àwọn òrí nǹkan kan tó mú wa o owó ara wa gan la tún ná lára àwọn èrè tá a tún rí lórí gbogbo àwọn ìlú tá à ń colonize tá à ń ṣe ìjọba lórí ìjọba tipátipá ti kúkú àdìpé ní àwa tó ń rán síbi tó wà ní nídìí eléyìí àwọn máa fọ ní option méjì kó mú kan bẹ́ẹ̀ ìsáyà kó máàjì méjèèjì ẹ̀ papọ̀ ó di kọ́ńtì kan náà tàbí kó dúdú ju bẹ̀yẹn rẹ̀ torí pé asálẹ̀ ni ó jẹ́ tukọ̀ tó yẹ pé ní wọn ò rí ìkankan mú wọn bẹ̀ torí pé tẹ bá wo gbogbo àfíríkà ibi tó lọ fúríkà á lè wá àwọn ò ní òkun Ọlọ́run ti fi òkun blẹ́sì àwọn ará àṣàlẹ̀ débi pé ní ó ti gbìyànjú láti wá ọ̀nà láti rézì owó pé bóyá kó fi lè ní ìjọba bẹ̀yẹn ṣe kò jọra wọn kí ló fà torí pé aṣálẹ̀ ni even custom duty gan-an wọn ò lọ custom duty gan gbà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbà nílẹ̀ Yorùbá wọ́n ṣe ń gbà nínú àwọn ẹ̀yà yòókù wọn ò ní nǹkan kan gbà lọ́dọ̀ títí wọn àti sọ pé ní aṣálẹ̀ ní gbogbo bí tó lọ pé ká àwọn ilẹ̀ ni àwọn tó bá wo ti Yorùbá òkun wà lẹ́kọ̀ọ́ òkun wà lóńdó òkun wà ní ọ̀dọ̀ àwọn south náà ṣùgbọ́n kò sókun lọ́dọ̀ títí wọn so ní máàjì méjì tó máàjì pápá àwọn máàjì fún àǹfààní títí wọn ní fún ìlọsíwájú títí wọn ní ìjọba kọ́ sí afárá kejì gbogbo àwọn tí àwọn ọ̀gán ọjà tó bá kó láti ìlú ilẹ̀ south tó ń kó lọ sí ilẹ̀ àríwá wọn lè san duty o kọ́bọ̀ wọn ò ní san duty ìpolówó ẹ̀ wà wọn ò ní san duty rárá ìyẹn tó bá tó wá pẹ́lú wọn gan tó bá tẹ̀ wá fẹ́ sọ pé kò káwọn pẹ́lú pé àwọn fẹ́ export lọ sí other country dandan ni kó gba ọwọ́ ọ̀dọ̀ tìtọ̀dọ̀ tiwa nílẹ̀ Yorùbá ó máa gbàgbé kọjá tó wá ti gbàgbé kọjá náà kó tó dọ́dọ̀ wa ọ̀nà ò dá ọ̀nà jìn níbi eléyìí orúkọ gan ta aláǹjẹ kankan ló fún wa lórúkọ arábìnrin tó jẹ́ girlfriend ní lọ́dún ògbà tó ń pè ní Flora Shaw journalist ni o àwọn oníròyìn ní girlfriend nígbà yẹn òun ló fún wa lórúkọ tá à ń débò yìí
obìnrin ló fún wa girlfriend ní lọ́gàdì ló fún wa lórúkọ tẹ́lẹ̀ mi fẹ́ kú sí lónìí tó fẹ́ para ìlú orí pé Nàìjíríà ìlú tó ti ń jíríà. tọ́ níbi eléyìí tó bá wá wo gbogbo ọdún bíi mẹ́wàá táwọn bíbí fi ń ṣe ètò ìjọba ní gbogbo àwọn northern protectorate kò wọ orí kankan wá ń bẹ̀ gbèsè ni wọ́n jẹ gbèsè ni gbèsè eléyìí fi hàn dájú pé ní economically wọn wà viable torí pé kí ni wọn ò rí owó fi ṣe iye ètò ìlú ìjọba ń bẹ̀ kí lọ́wọ́ fà tó fi pa ìlú yẹn pa tó fi mú south àti north papọ̀ kó fi ra àwọn lọ́wọ́ ní sódà gbogbo tó bá fẹ́ kó nǹkan àǹfààní tó bá fẹ́ kó nílùú àríwá àbí nílùú ti ọwọ́ ìsàlẹ̀ náà òkè ọya àti ti ọwọ́ wa nísàlẹ̀ ní gúúsù wọn máa máàdì gbogbo àwọn kíni ìpapọ̀ máa kó sínú ṣíìpù wọn kó lọ lójú wọn nìyẹn. so local disney òun sì gbọ́ èdè haúsá dáadáa torí bẹ́ẹ̀ ó pẹ́ ń bẹ̀ dáadáa ó gbọ́ èdè wọn ó sì ní pé wọn ò gbọ́ wọn lẹ́nu bó bá ti wù tó bá ti wí náà wọ́n ń tẹ̀lé. bẹ̀tẹ̀ ẹ bá lọ síbi kí ni àwọn tó ṣẹlẹ̀ problem after 1914 amalgamation irú àwọn wàhálà wo ló ti wá ṣẹlẹ̀ nígbà tó wá má dìbò ìpapọ̀ kí ni tó ṣẹlẹ̀ gangan ní 1914 ṣẹlẹ̀ láti 1914 yẹn gan-an náà ló ti ṣú òpin ní àfẹ́ bára wa ṣe torí pé àyíṣẹ́yà kan náà àwọn ará nọ́ọ̀tì ni ò fẹ́ bára sáùtì ṣe kí ló fà wọ́n rí pé ní ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ ni èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni so àwọn kan ò fẹ́ láti 1914 ẹni ìpínlẹ̀ wàhálà ti bẹ̀rẹ̀. ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí Tafawa Balewa sọ ní 1948 ó láwọn British àwọn níbi ìjọba British ni wọ́n ti ń gbìyànjú láti sọ kọ́ńtì ìgbò kan ṣoṣo. olóṣùgbọ́n tá bá wo ìtàn dáadáa ká ti wá àṣà wa àti èdè wa kò sí ọ̀nà tá a fi jọra wa kò sí rárá kò sì sí ọ̀nà tá a fi lè bára wa ṣe. oníṣòwò pé ní Nàìjíríà pé ìṣọ̀kan wa pé ní ó ní àwọn British lọ́kàn wù lọ́kàn ipe ọmọ Nàìjíríà ò fẹ́ ipe àfẹ́ rárá Tafawa Balewa ló sọ yẹn ní 1948. ẹ bá tún wá gbọ́ ohun tí Ahmadu Bello tóun náà sọ ní 1948 òun náà tún sọ̀rọ̀ bákan náà. ó ní àwọn títí àwọn àríwá àwọn kò bá bẹ́tà àwọn tiẹ̀ pèfà káwọn ó dá dúró fún àwọn ò fẹ́ bá ẹ̀yà kàkà sí àwọn ò fẹ́ bá àwọn ìlú fún àwọn ó dá dúró bẹ́ẹ̀ ni Ahmadu Bello ló sọ bẹ́ẹ̀. bàbá wa Lábùyí ẹ̀yin dárúkọ Tafawa Balewa 1948 ẹ̀yin dárúkọ Ahmadu Bello 1948 àwọn ọmọ tó bí nítorí ọgbọ̀n ọdún ogún ọdún ogójì ọdún sẹ́yìn ká ní Tafawa Balewa ká ní Ahmadu Bello nítorí pé àwọn èèyàn tó sì ń wá ìjà nítorí pé Nàìjíríà kan ni wọ́n òun ti pa àwọn ọmọ lọ́rẹ́rẹ́rẹ́ ní Lẹ́kì tó dé Nàìjíríà ní ìjà fún ọ̀tọ̀ wọn bàbá wọn ní sọ pé wọn kì í ṣètò náà ẹ ṣáà wò. torí ẹ̀gbọ́n tó pè ní ó ní the mistake of 1914 àṣìṣe 1914 ó sọ kúrò yẹn ní 1948 ó ní àṣìṣe gbáà ni ibi amalgamation tó wáyé tí wọ́n kó àwọn ẹ̀yà tó lè ṣe ẹ̀yà kan náà tó ń kó ó láṣìṣe àṣìṣe ńlá ni olófin tọkọtà Ahmadu Bello ló sọ bẹ́ẹ̀ nígbà yẹn tó ti ń dúró pé àwọn máa ya nígbà yẹn ní 1948 tòun náà sì sọ ní Tafawa Balewa òun náà sọ pé ní àdádálẹ̀ ni lọ́dọ̀ British yìí pé because kò sí ọ̀nà tí àwọn ẹ̀yà yìí fi sọ pé àwọn fẹ́ bára wọn sí pé kò sí ọ̀nà tó fi fẹ́ bára wọn sí ẹ̀yin dá tẹ̀síwájú. ẹgbọ́n tó sọ níbi ìgbìmọ̀ asòfin wọn ní legislative council debate ní on the 4th of March 1948 ẹni tó bá lọ wò ọ̀rọ̀ tí Tafawa Balewa sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ wípé ní unity ó ní à ń tanra wa ní ó lọ́pọ̀lọpọ̀ wa à ń tanra wa ní fáwọn pé unity pé Nàìjíríà ìṣúwà Nàìjíríà ó ní kò sóòtítọ́ bẹ́ẹ̀ ó ní àwọn wo ló ń sábà sọ àwọn ọ̀rọ̀ báyà àwọn oníròyìn náà ni
tó bá fẹ́ kọ pépà ó ní Nàìjíríà is one unity kìnìkan àti pọ̀ kìnìkan ó ní kò sóòtítọ́ ń bẹ̀ ó ní kódà tó bá ń ṣe lecture ó ní àwọn tó máa ń fa náà ní pé ní Nàìjíríà one people ó ní this is wrong eléyìí ò tọ́ ó ní bẹ̀ tó bá ń wọra àwọn nínú ìgbìmọ̀ asòfin tó ń wo àwọn tó ń wọra àwọn tó ń wá gbogbo àwọn honourable member tó ń gbogbo wọn tó ń jò kalẹ̀ tó á dà gẹ́gẹ́ bíi pé àṣepọ̀ ni wọ́n ń ṣe bíi pé unity wà ó ní ìfà ó ló ṣe ní láàánú pé ní artificial ní unity tá à ń sọ yìí artificial kò jẹ́ ní fake ní unity tá láti ó ní abá ti jáde kó níbi chamber yìí abá ti kó níbi wọn sọ fún ibi tó parí sí náà nìyẹn ipe àìsàn kan náà àìsàn ẹ̀yà kan náà ẹ wo ìpìlẹ̀ ibi tá a ti ń bọ̀rọ̀ bọ̀ nísìn ẹni pé ìpìlẹ̀ yẹn ti ń ṣòro pé ní àṣepọ̀ ẹ gan àwọn gan ò fẹ́ láti lè wá àṣepọ̀ yẹn àwọn náà ò fẹ́ láti lè wá ẹ̀yẹ ẹ tẹ̀síwájú tó bá lọ wọ Tafawa Balewa àti Sàdámà Sókótó ntí tó jẹ Ahmadu Bello tó jẹ lógún tó náà fẹ́ rárá sọ́ni tó jẹ ológun jù òun náà ní àwọn àríwá ó ní tó jẹ ológun jù nìyẹn ní tó jẹ ológun òun ò ní kankan ní ìrọ̀lẹ́ bàtà gbòmìnira nìyẹn o ó ní tó jẹ ológun jù dandan ó ní ọ̀rọ̀ ti àríwá ló jẹ ológun jù ní ìrọ̀lẹ́ ká gbòmìnira ló sọ yẹn tó bá fẹ́ wo gbólóhùn yẹn tó bá fẹ́ wo ta sọ nísì kọ́ lọ wo ìwé tó ń pè ní the politics of independence ó máa ń bẹ page 1. So níbi ìjọba ìlọ fún ṣò tí aṣọ lé ní ètò ní máa bẹ̀rẹ̀ ní wẹ́rẹ́ nígbà yìí. Praise the Lord. Ẹ má máa bínú sí ọmọ kékeré tó wà bí. Praise the Lord. Kí àwọn ọ̀dọ́ kan sáré wá gbé kíní kú bí a máa wò ní gbò ṣe àwọn ọ̀gá wa bí wọ́n á ṣètò fún wa à á wò láti kíní sí ìkẹrin kí gbogbo eléyìí wá dáadáa torí àkókò wa. Amen.